إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. فصل في قصة الحديبية أتن ترى زاد المعاد ترى زاد المعاد ترى تي أتن كان با ìpèsè fún ọjọ́ pàdé ọjọ́ gbéǹde ìpèsè náà dẹ̀ ní ìnímọ̀ nípa ẹ̀sìn wa ìnímọ̀ nípa Olúwẹ̀dẹ́dà ìnímọ̀ nípa anábìrì Muhammad sallallahu alayhi wa sallam ìgbé kalẹ̀ sí Olúwẹ̀dẹ́dà pẹ̀lú tó fi rán anábìrì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Tírà náà al-Imam ibn Qayyyim àwọn ni wọ́n ṣe àti ń kàábọ̀ àti bí ọdún mélòó alhamdulillahi rabbil alamin. Abala bí tá nínú tírà náà ni abala maghazi nabiyyi sallallahu alayhi wa sallam ay ghazawatu nabi sallallahu alayhi wa sallam, àwọn ogun tí Ànábì sallallahu alayhi wa sallam tó bá àwọn ọ̀tá àwọn kèfèrí tó bá wọn jà nígbàtí ó necessary kó bá wọn jà ogun náà. Islam ẹ̀sìn tó pé ní ẹ̀sìn tó ní òfin tó rọ̀ mọ́ gbà àlàáfíà, ó dẹ̀ tún ní òfin tó rọ̀ mọ́ gbà ogun. Islam mọ̀ pé ilé ayé tá wà ilé ayé ogun ni, ogun sì leléyìí yóò máa lọ títà yóò fi parẹ́ ni. Olúwa ti dá ọmọ èdè ènìyàn, ó dá ọmọ èdè ènìyàn ní ẹ̀dá tí wọ́n máa ṣe ìgbórógan síra wọn lọ́nà kan lọ́nà kejì. Islam wá ṣẹ̀sìn pé ẹ̀kọ́ pọ̀nyìn tí wọ́n bá ti ń gbógun bọ̀ ẹ lọ máa sùn ara. Ó sọ fún wa pé báyìí báyìí lẹ ṣe jagun, àwọn tó bá ń bá yín jà ní kẹ́ máa bá jà. Waqatilu alladhina yuqatilunakum wala ta'tadu, àwọn tó bá bá yín jà ní ẹ máa bá jà, ẹ má kọjá àlà. Àwọn tí ò bá bá yín jà ẹ má bá wọn jà, ẹ má pa ọmọdé, ẹ má pa obìnrin, ẹ má pa ẹni tí ò bá bá yín dá sógun. Kódà tẹ́ bá ń jà ẹ gbọ́dọ̀ gégi igi àwọn ọ̀tá, igi owó wọn, igi kòkó, igi òbí ẹ gbọ́dọ̀ gé, igi ọ̀gẹ̀dẹ̀ ẹ gbọ́dọ̀ gé. Àwọn tán bá sá sí ilé ìjọsìn pàápàá jùlọ tí wọ́n sì pa àwọn Yahudi àbáwọn Nasara ní ẹ fi wọ́n lẹ̀, ẹ má fọwọ́ kàn wọ́n. Àwọn tán bá jẹ́ páàdì wọn, àwọn àfáà wọn, ẹ fi wọ́n lẹ̀, ẹ má fọwọ́ kàn wọ́n. Gbogbo ẹ̀ pátápátá Islam ó ṣàlàyé yékéyéké, torí pé èròǹgbà Islam kọ́ ni pé ẹ̀yà ẹ̀pà wọn ṣùgbọ́n ni pé ẹ̀yẹ ká gbé ìrìn ọ̀rọ̀ Olúwẹ̀dẹ́dà ká tàn káàkiri ayé. Ṣùgbọ́n níbi ìtàn káàkiri ayé yẹn àwọn kan mọ̀ dìde, kódà àwọn kan mọ̀ múra àti wá gbógun jàyé nílùú yìí. Ẹ̀rìgbà tí ogun alákọ̀ọ́kọ́ máa ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí, àwọn mùsùlùmí wọ́n fẹ́ gbẹ̀san pé ẹ ti gba dúkìá wa nígbà táwa ní Mẹ́kà, ẹ wá fẹ́ kọjá nílùú wa, àwọn náà ó gbẹ ẹ̀san o, á gbọjà yín, akọ̀tẹ̀ fi díẹ̀ nínú àwọn dúkìá wa tẹ́ ẹ gbà. Ìyẹn ni àwọn kèfèrí Mẹ́kà gbọ́ tá fi sígun tá fi ń gbógun bọ̀. Àwọn mùsùlùmí ò láníyàn páwọn ó jà níjọ́ náà ní ogun Badr. Ṣùgbọ́n Olúwẹ̀dẹ́dà tó ti mọ̀ wípé tẹ́bákàtà ẹlẹ́yìn ìjà àwọn tó ń gbógun bọ̀ yìí òun ó jẹ́ kẹ́ bá wọn jà. Lẹ́yìn wọ́n rẹ̀yìn àwọn mùsùlùmí àtàwọn kèfèrí Mẹ́kà wọ́n kojú ara wọn lójú ogun Badr títí Ọlọ́run fi ní kí àwọn mùsùlùmí ká borí. Ogun Uhud tó jogun ẹlẹ́ẹ̀kejì àwọn kèfèrí ló gbógun wá ẹjá lọ bá wọn, ẹjá lọ pa Muhammad àtàwọn èèyàn rẹ̀ yẹn, ẹjá lọ pa wọn mọ́lé.
táwọn mùsùlùmí fi lọ pàdé àwọn kèfèrí yẹn ní Uhud pé a ní dúnlé o ìyá lọ bá wọn. Ogun ẹlẹ́ẹ̀kẹta Khandak, àwọn kèfèrí ló tún gbógun wá, àwọn ni wọ́n gbógun wá tí wọ́n fi ṣe kí ni táwọn mùsùlùmí fi gbẹ́ kòtò káàkiri agbègbè Mádínà pé ibi inú wó gbà ẹja gbẹ́ kòtò sódà tọ́bádé wọn ní ráyè kọjá. Àwọn ogun tí mùsùlùmí sì bá wọn Yẹhudi jà, wọ́n bá wọn jà nítorí ọ̀dàlẹ̀ àwọn Yẹhudi ni. Àwọn Yẹhudi ọlọ́npàdé àpòpọ̀ pẹ̀lú àwọn kèfèrí Mákà, wọ́n wá di ọ̀tá ilé fún àwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí láti lé wọn pé ẹ̀yin ẹ ti gbàbọ̀dé ẹja lé ń kò lé. Ìdí ni ẹ̀ta fi bá wọn Banu Qurayza ọjà lálákọ̀ọ́kọ́, Banu Nadir, Banu Qaynuqa, kódà tó fi dórí àwọn Yẹhudi Khaybar. Wọ́n bá gbàbọ̀dé ní mùsùlùmí fi lọ pé ẹja lọ gba Khaybar náà kan tó gbàbọ̀dé. Gbogbo ogun tí mùsùlùmí máa ń jà ó máa ń nídìí. Tó bá sọ pé mùsùlùmí rò pé àwọn fẹ́ gba gbogbo ayé ni, àwọn àsìkò kan tàbí wọ́n bá ti gba gbogbo ayé. Ayé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu, àwọn mùsùlùmí wọ́n jagun lọ ó ti tó bá wọn. Ẹ mọ́ jà kọjá bí ìmọ̀ dáìpá ti lé gbogbo àwọn ọ̀tá àti lé wọn jìnnà tẹfẹ́tẹfẹ́ sí agbègbè àwọn mùsùlùmí. So ẹ̀sìn wa, ẹ̀sìn Islam, ẹ̀sìn tí òfin rẹ̀ pé ní àdínú kamil, ẹ̀sìn tí àdínú kamil, ẹ̀sìn tí ẹ pé ó pé lófin ni. Kìí sẹ́sì sí pé tí a bá wo abala ayé, abala sẹ̀mí, a sì ṣe àwátì pé kí láṣẹ ara o. Islam yanjú gbogbo alámọ̀rí látòkè délẹ̀. So a ti ń ka àwọn ogun yẹn, a ti ń ka àwọn bọ̀ lẹ́sẹẹsẹ. Ní ọ̀rọ̀ yìí, insha Allahu ta'ala àtàwọn ìjókòó tó ń bọ̀, a máa yẹ̀wò ọ̀rọ̀ lórí ogun Al-Hudaybiyyah, ogun Hudaybiyyah. Apákan náà afáwọn pè ní Ghazwa, ṣùgbọ́n Al-Imam Ibn Qayyyim tá ń lo tírà àwọn Zadul Ma'ad yìí, àwọn pè ní qissa, wọ́n ní qissatu Al-Hudaybiyyah, ìtàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Hudaybiyyah, ìtàn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ń bẹ torí ogun ò wáyé ń bẹ. Rádà in tó ṣẹlẹ̀ níbi Hudaybiyyah òun náà ni àdéhùn àlàáfíà tó wáyé láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí pé ẹ má jà bára wa jà fún ìgbà báyìí. Àwọn mùsùlùmí tó sì ṣetán láti pé ẹ̀jẹ́ àti àdéhùn tí wọ́n bá àwọn kèfèrí Mákà tí wọ́n bá wọn gbé. Wọ́n dẹ́gbẹ́ lẹ́yìn ọdún kan ọdún méjì, àwọn kèfèrí Mákà yẹn náà àwọn ni wọ́n bẹ̀ jẹ́ yẹn jẹ́. Inshallah àmọ́ yẹn náà ọ̀rọ̀ Hudaybiyyah yẹn ní sísẹ̀ntẹ̀lé inshallahu ta'ala. Al-Imam Ibn Qayyim al-Jawziyyah rahimahullah, wọ́n qala Nafi', wọ́n al-Imam Nafi' rahimahullah, wọ́n kanat sanata 6 fi Dhil Qa'dah. Sulhu Hudaybiyyah yìí ọdún kẹfà hijira inú Dhil Qa'dah, ìyẹn oṣù kọkànlá ọdún kẹfà hijira òun ni ó ṣẹlẹ̀. Zulhijjah ń bọ̀ lọ́ọ̀kan ni sulhu yẹn, àdéhùn àlàáfíà yẹn ló wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn kèfèrí. Al-Imam Ibn Qayyim rahimahullah, wọ́n ní wa hadha huwa sahih, tó sahihu nọ́rọ̀ náà nìyẹn pé ọdún kẹfà ni ó wáyé. Wa huwa qawlu Zuhri, wọ́n lè ní náà sí ní ọ̀rọ̀ Al-Imam Zuhri, Muhammad bin Shihab az-Zuhri, afáàgbáni tí orúkọ wọn tó máa ń sábà wáyé nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, wa kana min at-tabi'in, ìkanú àwọn àgbà àfà nínú àwọn ọmọdé tabi'in. Imam Zuhri wà tó sì jẹ́ àfà fún Al-Imam Malik rahimahullah. Wọ́n ní ọ̀rọ̀ Al-Imam Zuhri nìyẹn pé oṣù Qa'dah ọdún kẹfà hijra ó ní àdéhùn àlàáfíà yẹn wáyé. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni Qatada, Al-Imam Qatada náà sọ
àti Musa bin Uqba ní àwọn àfà òǹkọ̀tà àti Muhammad bin Ishaq tó náà jẹ́ kan náà àwọn àfà òǹkọ̀tà. Ọmọ qala Hisham bin Urwa tí Urwa jẹ́ ọmọ Zubair ó gba ìgbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ Urwa bí bàbá òhun Urwa tó náà jẹ́ kan náà àwọn tabi'un ó sọ pé kharaja Rasulullahi sallallahu alayhi wa sallam ila al-Hudaybiyyati fi Ramadan. Urwa ní inú oṣù Ramadan ní Ànábì sallallahu alayhi wa sallam tó jáde lọ sí Hudaybiyyah lẹ́ni tó fẹ́ lọ ṣe umra. Wọ́n ní wa kanat fi Shawwal. Ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ Hudaybiyyah wá ṣẹlẹ̀ ní oṣù tó tẹ̀lé Ramadan, ìyẹn oṣù Shawwal. Wọ́n ní wa hadha wahab. Wọ́n ní àsìgbọ́ àsìsọ olèléyìí ó ṣe pé ẹgbẹ́ kan náà àwọn tí ó gba ìgbà wáyé wá látọ̀dọ̀ Urwa ó ṣe àṣìṣe ń bẹ̀. Wọ́n ní wa innama kanat ghazwatul fathi fi Ramadan, pé ogun ìṣẹ́gun Mẹ́kà inú Ramadan ló ti wáyé. Faqad qala Abul Asad an Urwa innaha kana fi dhil qada ala sawab. Ìgbà wá mi tó wá látọ̀dọ̀ Urwa tá ń sọ yìí lójúpọ̀ na Abul Aswad in tó ń sọ ni pé in tí Urwa sọ fún ni pé Dhul Qada ò ní Al-Hudaybiyyah ló wáyé. tó sahih jù tó fẹsẹ̀ rinlẹ̀ jù òun náà ni pé àdéhùn àníbára wa jà yìí inú oṣù Dhul Qada ò ní ó ti wáyé. Wọ́n ní wá fi Sahihain ẹgbàá mi bẹ nínú Sahih Bukhari àti Muslim an Anasin látọ̀dọ̀ Anas bin Malik radiyallahu ta'ala anhu anna nabiyya sallallahu alayhi wa sallam i'tamara arba'a umarin, pé anabi sallallahu alayhi wa sallam umra mẹ́rin ló ṣe nínú sẹ̀mí ayé àti kàásẹ́yìn àti sàlàyé náà sẹ́yìn. Umra mẹ́rin anabi sallallahu alayhi wa sallam ṣe nínú sẹ̀mí ayé. Ó ní kullahunna fi Dhil Qada, gbogbo umra yẹn náà sì lélẹ̀ inú Dhil Qada ló ti wáyé. So umra Hudaybiyyah náà tá ń sọ yìí inú Dhil Qada náà ní fadhakara minha umratal Hudaybiyyati. So ó wá dárúkọ nínú àwọn umra tí Ànábì sallallahu alaihi wa sallam sí umra Hudaybiyyah yìí. Wọ́n ní wa kana ma'ahu alfun wa khamsumi'a. Wọ́n ní àwọn mùsùlùmí tó ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wa sallam níbi umra Hudaybiyyah yìí alfun ní 1,000 àti 500 èèyàn 1,500 Muslims. Ọ̀nà hakadha fi Sahihain. Wọ́n ní bó ṣe wà nínú Sahih Bukhari àti Muslim nìyẹn nínú hadisi Jabir ọmọ Abdullah radiyallahu ta'ala anhu wa anhu fihima. Ó tún bẹ nínú Sahih Bukhari àti Muslim bákan náà látọ̀dọ̀ Jabir ọmọ Abdullah wípé kánú alfan wa arba'ami'a, pé 1,400 láwọn mùsùlùmí tó ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam níbi àdéhùn Hudaybiyyah tí a fẹ́ máa sọ yìí. Wọ́n ní wà fihima an Abdullah bin Abi Awfa, látọ̀dọ̀ Abdullah bin Abi Awfa ìyẹn náà nínú Bukhari àti Muslim. Ìgbàwà mi sọ yìí pé ó ní kunna alfan wa thalathami'a, ó ní 1,000 àti 1,300 òníwá. Qala Qatada, al-Imam Qatada bin Di'ama as-Sadusi rahimahullahu ta'ala wa kana min at-tabi'in, na jẹ́ kan náà àwọn tabi'in nílùú Basra. Wọ́n ní qultu li Sa'id bin Musayyab, ó ní gbogbo lọ́wọ́ àfáàgbà Sa'id bin Musayyab tó na jẹ́ kan náà àwọn tabi'in àgbà Sa'id bin Musayyab. Ó bèèrè lọ́wọ́ rẹ̀ kam kana alladhina shahidu bay'ata ridwan, àwọn mùsùlùmí lù lẹ́kọ̀tẹ̀ bẹ́ẹ̀bẹ̀ ní ọjọ́ tí wọ́n ṣe bay'a fún Ànábì sallallahu alayhi wa sallam
ní Hudaybiyyah torí pé bẹ́ẹ̀ á kà padà wáyé láàrin Ànábì sallallahu alayhi wa sallam àti àwọn mùsùlùmí tó bẹ́ẹ̀ ìjọ náà níbi Hudaybiyyah ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ níwájú inṣàlá. Olóòmìnir lọ́wọ́ Sa'id ibn Musayyab gbígbónú láwọn mùsùlùmí ìjọ náà qala khamsa asharata mi'a ó ní olóṣọ yìí pé khamsa asharata mi'a 1500 ó láwọn mùsùlùmí ìjọ náà 1500 ó túmọ̀ kí ni o 1500. Qala qultu fa inna Jabir ibn Abdullah kanu 14 mi'a olùsùgbọ́n Jabir ibn Abdullah bá sọ pé 1400 mọ̀ ní wọ́n. Qala yarhamhullah Sa'id ibn Musayyab ó ní mo sọ pé kọ́lọ̀ bá mi kẹ́ àfáà torí àfáà ni Jabir ibn Abdullah máa jẹ́ fún Sa'id ibn Musayyab. Tabi'i ni Sa'id ibn Musayyab, Jabir ibn Abdullah sàábì lò ní kọ́lọ̀ bá kẹ́ àfáà awhama wọ́n ṣe mistake wa haddathani annahu kanu 15 mi'a pé tó sọ fún mi ó ní pé 1500 láwọn mùsùlùmí tó bẹ̀lẹ̀ yà Nábì sallallahu alayhi wa sallam ní bay'atu ar-ridwan. Al-Imam Ibn Qayyyim rahimahullah ani kuntu qad sahha an Jabir qawlan bẹ̀rẹ̀ méjèèjì náà ló fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ Jabir ibn Abdullah pé 1400 1500 wa sahha anhu annahu naharu amal Hudaybiyyah 70 badana. Ọ̀rọ̀ sì rinlẹ̀ pé àwọn tí wọ́n ṣe Hudaybiyyah pẹ̀lú Ànábì ìjọ náà tó ṣe sulhu àbí bay'atu ridwan pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam ní Hudaybiyyah lọ́dún yẹn wọ́n pa 70 badana 70 camels àkúmí àádọ́rin ni wọ́n pa nígbà tí wọ́n wà ní Hudaybiyyah yẹn 70 camels. Wọ́n al-badana tu an sabatin èèyàn méje lórí ràkúnmí kan ìgbẹ́ kan náà ni wọ́n jẹ́ o throughout to stay yẹn ni o só ti yé ìsìnkú kan náà ni wọ́n jẹ́ ràkúnmí kan èèyàn méje ràkúnmí kan ìsìnkú àjókòó ẹ̀kan àìrọ̀ o. So fún rí àjò yẹn èèyàn méje lórí ràkúnmí kan ó mọ̀ jẹ́jẹ́jẹ́ tó fi lọ tó fi padà délé. Wọ́n faqila lahu kam kuntum ọ̀nà bèèrè lọ́wọ́ Jabir ọmọ Abdullah pé kí ni òǹkà yín jẹ́nà qala alfan wa arba'a bi khaylina wa rajilina pé gbogbo wa àtàwọn tó gùn nǹkan àtàwọn tí ò gùn nǹkan 1500 ni wa ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta oníyàrin tó gbàgbé àtàwọn tó gùn nǹkan àtàwọn tó gùn nǹkan báwọn sì ní òǹkà wọn nìyẹn. Al-Imam Ibn Qayyim ní wal qalbu ila hadha amyalu ọ̀rọ̀ pé 1500 ni wọ́n yìí ibẹ̀lẹ̀ mi ló lọ sí jù ọlọ́wọ́ qawlul Barra ibn Azib tí Barra ọmọ Azib náà sọ nìyẹn pé 1500 ló ka àwọn mùsùlùmí jọ́nà àti Ma'qil ibn Yasar bẹ́ẹ̀ ni Ma'qil ọmọ Yasar àti Salma ọmọ Aqwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ní kúkúrú èdè òǹkà àwọn tí wọ́n wà pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam ní Hudaybiyyah láàrin 1004-1005 ni méjèèjì ló fẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n bí tí ọkàn lọ sí jù ni pé 1500 tí wọ́n ló wá ṣẹlẹ̀ ìlú ṣẹlẹ̀ ní Hudaybiyyah. So tó wá di ìjókòó tó ń bọ̀ àwọn ahadith tó wá lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Hudaybiyyah a máa kà wọ́n lẹ́sẹẹsẹ inṣàallahu ta'ala. Sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.